عزة زلة وكم من عالم زلة وقال الخطيب قد طمّا فبادر أيها القمر لمن يهلو به المر فقد كاد يهل عمر. نعم ní Ọlọ́run ó ní huwal awwalu wal akhiru wal zahiru wal batinu wa huwa bi kulli shay'in alim. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. Ibi ni ìròrí ó ti dẹ́gbẹ́ huwal awwal báwo ni Ọlọ́run ṣe jẹ́ ọ̀kan, huwal akhir báwo ló ṣe jẹ́ ìgbẹ̀yìn, huwal zahir báwo ló ṣe hàn, huwal batin báwo ló ṣe pamọ́. Kí la fẹ́ fi prove ẹ̀ fẹ́ni tí ò ní mọ̀ ń pa Ọlọ́run abẹ́ni tí ó tó jẹ́ kèfèrí. Ìbẹ̀rẹ̀ ìbéèrè tí wàá dé pé ẹni tó pera ẹ̀ lẹ́yọ̀kan tí a máa gbà yí pé òun náà ló wà lẹ́kọ̀ọ́, òun náà ló wà l'Amẹ́ríkà, òun náà ló wà ní UK, òun náà ló wà ní gbogbo bíkíbi láyìíkáyè ní àsìkò kan náà, nígbà kan náà, lọ́jọ́ kan náà, ní wákàtí kan náà, ní oṣù kan náà, tí o sì tàṣe tó já sí pé iṣẹ́ tí sì ń ṣe ń bẹ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So ìbéèrè máa wá Ọlọ́run sí ni Ọlọ́run sí ni wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidun. وفي كل شيء له آية تدل على أنه الواحد. kulli shay'in níbi gbogbo nǹkan t'Ọlọ́run ọba dá lahu ayatun láti máa rí àwọn àmì láfi máa mọ̀ pé Ọlọ́run ọba ẹyọ̀kan ni, láfi máa mọ̀ pé Ọlọ́run ọba tí ń ṣe nǹkan àríṣèmọ̀ ni. lahu ayatun tadullu ala أنه الواحد. kí wá ní nǹkan tọ́lá nínú nǹkan t'Ọlọ́run ọba dá tá a máa fi wá ju ẹgbẹ́ Ọlọ́run ọba ẹyọ̀kan ni, bí Ọlọ́run ọba ẹyọ̀kan ni, ẹyọ̀kan tó sì wá jẹ́ nínú ibikíbi tó wà iṣẹ́ àrà iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní í ṣe nínú t'Ọlọ́run ọba dá. Tábà ní ká fi òrùn ká fi ṣàpèjúwe àwọn ibìkan bẹ̀rẹ̀ yá sí pé ilẹ̀ iṣu ń bẹ, àwọn ibìkan bẹ̀rẹ̀ yá sí pé wọ́n wà lọ́sàn-án. Ìtumọ̀ sí gbà lè fi òrùn júwe Ọlọ́run ọba. Tábà tún ní ká fi òṣùpá náà ká fi júwe Ọlọ́run ọba. Àwọn kan bẹ̀rẹ̀ yá sí pé wọ́n ń bẹ ní ọ̀sán, àwọn kan bẹ wọ́n bẹ lóru, àwọn kan bẹ wọ́n bẹ ní àsìkò ilẹ̀ fẹ́ mọ́ ní ìyálẹ̀ta. Kí wàá lè fi júwe Ọlọ́run ọba bí a ti gbé nǹkan ẹyọ̀kan náà ni òun náà ni atẹ́gùn. Atẹ́gùn yìí ẹyọ̀kan ni, nǹkan ẹyọ̀kan náà ni, ó wà colourless, àmọ́ colour ẹ̀, àmọ́ bó ti wọ̀n bó ti tó dìgbà tá a bá tó dì í má bì kàkà tó mọ quantity atẹ́gùn ká tó mọ weight ẹ̀. So bó ti wá wà ní a lè fojú rí atẹ́gùn, bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba a lè fojú rí atẹ́gùn, a lè fi ilẹ̀ Ọlọ́run náà a lè fi ilẹ̀ látara ma'rifatullah pé à ń mọ Ọlọ́run, à ń wá Ọlọ́run. So mímọ̀ Ọlọ́run tá à ń wá Ọlọ́run yìí náà ni ó wá bí pé ká máa wádìí Ọlọ́run ọba látara ká máa ṣe la ilaha illallah, ká máa ṣe istighfar, ká máa ṣe asalatu fa nabawa Muhammad sallallahu alaihi wasallam. Tọ́ríkọ̀ Tìjàníyà yìí ẹnì kò wá ní ṣe tọ́ríkọ̀ náà, ẹnì kò ní tàtọ́ra, ẹnì kò ní gbójú ọ̀nà yẹn kọjá ilá kó ní àfa, kó ní múrísídù, kó ní mùkádámù, ẹni tí ó máa tọ́ sọ́nà. Bẹ́ẹ̀ sì ni kó tó lè máa wà lójú ọ̀nà ni àfi kó ṣe muqabalatul yadi, kó gba ọwọ́ pé mo gbọ́ ọwọ́ ṣéwù tó sì gbà kéṣe pé bóyá ó bá lọ́wọ́ pé mo wá bọ́wọ́ tán, gbàtọ́ wá bọ́wọ́ tán wá túmọ̀ sí pé ó ti gba tọ̀ríkà. Ọwọ́ ni ó ń túmọ̀ sí pé bà mí lọ́wọ́ congratulation. Bíbá ọwọ́ ní gangan kọ́ la fẹ́, bíbá ṣe pé kí ni transmission múrísídì sára ẹni tó fẹ́ nímọ̀ ń pa nǹkan tẹ́ ń ṣe ní tó fẹ́ mọ Ọlọ́run ni. So mélòó múrísídì dá sí pé ó ti sọnù, tó bá sì ti sọnù àfi kó sọ àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ náà nù. So àwọn afáàmì ó lè máa bú Tìjàníyà pé Tìjàníyà ọ̀dà gbogbo wọn ìgbà tá a ti ń ṣe kinní kan.
ẹni tó ń bú Tìjàníyà ní ìgbà tóun fi wà ń bẹ tó lóun ń ṣe ní àfa tó tẹ̀lé ẹ lọ wò àfa náà dáadáa. Táfà ní bá dúró déédéé ajásí pé òun ni ó wà nínú ẹni jásí pé man yahdihillahu fahuwal muhtadi wa man yudlil fala hadiya lahu. Ọlọ́run ò fọ̀nà mọ́ ni, so Ọlọ́run ò sì fọkàn ẹ̀ mọ́ ni. kọ́lọ́ bá fọkàn ẹ̀ mọ́ nǹkan tí bàáfà ní í ṣe tí ṣéwù ẹ̀ ń ṣe nì yóò ṣe ká ní ṣéwù ẹ̀ náà ó ní mọ̀ ń pa Ọlọ́run. ṣéwù ni kò ṣe nǹkan tí yóò dáa, àbá ká ní pé ṣéwù ní í ṣe nǹkan dáadáa tí yóò padà wá tẹ̀lé ajásí pé Ọlọ́run fúnra ẹ̀ ló máa mọ̀ sọnù. so múrísídù táwa fẹ́ ní pé èèyàn fẹ́ ní àfa, èèyàn fẹ́ lẹ́ni tí ó tẹ̀lé, èèyàn fẹ́ ní kínní, àfi ká ṣẹ̀ṣà ẹ̀. ṣíṣẹ̀ṣà múrísídù á máa wá ẹni tó nímọ̀ nípa tọ̀ríkà náà, ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run, tó nímọ̀ nípa òfin Ọlọ́run, tó nímọ̀ nípa ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. so látara bẹ́ẹ̀ láfọ́nímọ̀ kọ́ máa fa Abul Qasim al-Hariri ó ní wakamin murshidin dọ́là. wa min zi izzatin zalla wa kam min alimin zalla wa qala al-khatibu qad tamma fabadir ayyuhal gumuru liman yahlu bihil murru faqad kada yahil umru fama qila tanzammi. fakamin murshidin dọ́là. àfààní mélòó murshid mélòó ẹni tí ń tọ́ni sọ́nà bẹ́ẹ̀ pé dọ́là òun gan fún rẹ̀ ó ti nù. wakam wa min zi izzatin zalla. mélòó ẹni yá sí pé Ọlọ́run fún lówó, fún níyì, ó fún gbogbo nǹkan tó Ọlọ́run fún ni Ọlọ́run ti gbà padà. fakam min alimin zalla. mélòó alim ẹni tó nímọ̀ tó yá sí pé ìmọ̀ tó ní nínà ó wá ń padà jẹ́rìí takò. zalla ó ti yẹ kó ń bi tọ́lọ́run ọba gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ruhubaniya tí anabi Musa gbé fún wọn. wọ́n yẹ kó ń bẹ́ẹ̀, wọ́n lọ ta kété wọn làwọn ò ní níyàwó, àwọn ò ní bímọ. lọ́lọ́run fi ní pé wọ́n ruhubaniyatan ibtada'uha wa ma ra'awha haqqa ri'ayatiha. àwọn ruhubaniya ní Islam fi ní pé la ruhubaniyata fil Islam yà kò kí ló ń jẹ́ pé ànífẹ́yàwó àníníyàwó. so àìníkọ́ tó àti àìnímọ̀ tó lè máa sọ fẹ́ nìkan pé ntẹ́lẹ̀ ń ṣe ò dáa, kí ìlú tójú tiẹ̀ rí ibo lójú tiẹ̀ mọ́. so ibi tójú oníkálukú bá mọ ni kó sọ̀rọ̀ mọ́. wakam min alimin zalla. mélòó ní mímọ̀ tó já sí pé zalla ó ti yẹ. wa qala al-khatibu qad tamma. wa qala al-khatibu qad tamma. wọ́n ní wàhálà rí wàhálà ló pọ̀ yìí, ewu ló pọ̀ yìí, kò mọ bó tó ti fẹ́ yọ rẹ̀ nú ewu nì. téwu bá dé kò mọ bó ti fẹ́ gbé rẹ̀ kó ń bẹ̀, tí dáadáa bá dé kò mọ bó ti fẹ́ rí. èyí ò ní so murshid káṣẹ́ṣà murshidu òun ló sún anabi Musa débi ọ̀dọ̀ anabi Khidir. anabi Khidir yìí ìfàǹfà lọ ń bẹ̀ pé ṣé anabi Ọlọ́run ni àbójíṣẹ́, ṣé òjíṣẹ́ ni kò ṣe òjíṣẹ́, wòlíì ni kì í ṣe wòlíì, àyànfẹ́ Ọlọ́run lásán tó lọ́gàn ṣàlẹ́sà ni. àwọn kan ní Khidiru ó ti mú mọ́ olùhayati pé kò kú mọ́. àmọ́ èyí tó súnmọ́ jù ni pé Khidiru ànábì Ọlọ́run pẹ̀lú ayé àtọ́lọ́run sọ wípé ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijabin aw yursila ilayhi rasul fayuha ilayhi bi iznihi ma yasha. so Ọlọ́run ọba kò ní gbéyàn dìde, kò ní rán òjíṣẹ́ kan ṣẹ́ àyàfi kó fún ní wáyé. nǹkan mẹ́ta lọ́lọ́run fi máa rán yàn ṣẹ́: wáyé, àbí kó rán Jibrilu sí, àbí kó máa bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tó ṣe fún Ànábì wa Musa alayhi salatu wassalam. so Ànábì Khidiru ni ó ń gba wáyé tó ń gba nínú ó ti ń túmọ̀ sí pé Ànábì Ọlọ́run ọba ni. so gbàtà Ànábì Musa tí ó lọ bá Ànábì Khidiru tó fẹ́ lọ bá tó ní pé falamma nínú suratu Kaf
falamma balagha فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. nígbà tá Ànábì Mùsá tó ṣe ìrìn àjò ẹ̀ pẹ̀lú sọ́hìbù ọ̀rẹ́ ẹ̀ tí ń ṣe Yúṣà, gbàtà débi odò ẹja tí wọ́n di gàárì dání tí wọ́n fẹ́ fi ṣe nǹkan oúnjẹ tí wọ́n fẹ́ fi ṣe nǹkan ìrìn àjò tí wọ́n débi òkúta kan tá a sinmi síbẹ̀ nígbà tá a sinmi síbẹ̀ ẹja náà ó jáde tó ti nǹkan tó ti gbẹ tó tutù tó sì tún bọ́ sínú omi lọ tó rápálá lọ ní odò tó lọ. ìgbà débi pa wọ́n Ànábì Mùsá ní a ti gàdá àná gbóúnjẹ wa wá. لقد لقينا من سفرنا هذا نصبا. ìrìn àjò tá a ṣe yìí wàhálà àti ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀. قال أرأيت إذا أوينا إلى صخرة فإني نسيت الحوت. Yúṣà ọba ń fún Ànábì Ìsá lérè pé afara àìtà sọrí ìzà àìnà ìlà sàkàràtì nígbà tá a débi òkúta ní tá a débi àpáta ní tá a sinmi síbẹ̀. فإني نسيت الحوت. ó gbàgbé ẹja síbẹ̀. وما أنسانيه إلا الشيطان أن أذكره. Ṣètánì gbà mí lágbè kò dé rántí sọ pé ọ̀gá mo gbàgbé ẹja náà àmọ́ nígbà tí mo gbàgbé ẹja náà ó sì tutù ó sì wọnú. واتخذ سبيله في البحر عجبا. ẹja náà gbanú odò lọ́nà ẹ̀yánu. قال ذلك ما كنا نبغي فارتدا. Mùsá wá fún lẹ́sìn pé sáàlìkà máa kò náà nàbúgi ibi tá ń lọ gan-an ibi tá ń lọ nìyẹn. فارتدا على آثارهما قصصا. wọ́n bá padà síbi náà tàbí sinmi tẹ́lẹ̀. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا. bẹ́ẹ̀ ni náà ni wọ́n ti rí Ànábì Khidiru yìí náà lọ́lọ́wọ́ bá ròyìn pé fawajada Khidiru عبدا من عبادنا. Mùsá àti Yúṣà àwọn méjèèjì fawajada àwọn méjèèjì wọ́n rí abudan ẹrú kan من عبادنا. nínú àwọn ẹrú àwọn ọlọ́run ìmọ̀ràn ẹrú kan ló já sí gbà ọlọ́run ọba àṣẹ ọlá fún ó jẹ́ olùjọ́sìn fún àwọn ọlọ́run ọba àgbà ní olùjọ́sìn. آتيناه رحمة من عندنا àfúnni àwọn ìkẹ́ kan látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba. وعلمناه من لدنا علما. ọlọ́run ọba a sì tún fún ní mímọ̀ ìmọ̀ ladunni ilmu ladunni ìmọ̀ mo mọ̀ láì lọlé ẹ̀kọ́ ẹ̀ òun ni ìmọ̀ ilmu ladunni tọ́lọ́run ọba fún Khidiru. قال له موسى. Mùsá ó wá ń sọ fún Ànábì Khidiru wípé. هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. هل أتبعك ṣé mo lè tẹ̀lé ọ. ṣé mo lè ṣerú sìn yín ṣé mo lè ṣe kídímà yín. أن تعلمني kí n ṣe kídímà pé kẹ́ lè ṣe tàlímù fún mi. kó lè kọ́ lẹ́kọ̀ọ́. mímá olèmta rúṣùdá nínú gbàdọ́lọ́wọ́ bá fi mọ́lẹ́kọ̀ọ́ nínú rúṣùdù bẹ́ẹ̀ ni ní Khidiru fi jẹ́ múríṣìdù fún Mùsá. so báwo wá ní wòlíì ọlọ́run ò ṣe máa jẹ́ múríṣìdù fún ànábì ọlọ́run bẹ́ẹ̀ sì ni al-ulama'u warasatul anbiya. so kò pọ́sibù kí wòlíì kó jẹ́ múríṣìdù fún ànábì. Ànábì ni ó máa jẹ́ olùmọ̀nà fún wòlíì. so Ànábì Khidiru kìí ṣe wòlíì ànábì ni. so ànábì tiẹ̀ ó tún ju ti Mùsá lọ ni. so jíjù tó ju ti Mùsá lọ ni Mùsá fẹ́ ní mọ̀ ń pa ẹ̀ ni Mùsá fi tọ́ ọ lọ. ìgbà tó tọ́ ọ lọ ó ní ala tabi'uka ala an tu'allimani mimma ullimta rushda ṣé mo lè tẹ̀lé ọkọ kọ́ mi ní nǹkan tó náà nǹkan tó lọ́wọ́ bá kọ́ ẹ. قال إنك. títẹ̀lé tó fẹ́ tẹ̀lé ni kìí ṣe títẹ̀lé àgọ̀ ní àfa oní tàlím Sheikh Zarnuji ló fi ní ukhdumil ilma khidmatal mustafidi. bí yẹn bá ṣe kídìmọ̀ mímọ̀ kí yẹn ṣe kídìmọ̀ bí wọ́n ti gbé ọmọ ṣe bọ̀ yá àfa àdéjà sí pé yóò ṣàǹfààní mímọ̀ fún ọ̀pẹ́ iṣẹ́ àdéjà sí ọkàn máa tẹ̀lé bá múradì oníṣàǹfààní fún ọkàn máa tẹ̀lé káàkiri náà
ṣéwù tó ń tẹ̀lé ní ó gbọ́dọ̀ jẹ́ ṣéwù onímọ̀ tí ó máa kọ́ ẹ ní mímọ̀ tí ó máa fi mọ̀ yí ọ tó máa fi ẹ̀sìn yí ọ pẹ̀lú alukurani àti ti anabiwa Muhammad. èyí ò ní ní anabi Musa bá dé ọ̀dọ̀ anabi Khidiru ló fi ní pé qala innaka lan tastati'a ma'iya sabira. Khidiru wá fún anabi Musa lẹ́sìn gbà ọ̀ lè ṣe sùúrù ọ̀ lè bá mi lò. wa kayfa tasbiru ala ma lam tuhit bihi khubra. báwo ni kayfa tasbiru báwo ni anabi Musa ṣe fẹ́ ṣe sùúrù ala ma lam tuhit bihi khubra lẹ́ni nǹkan tó ní mọ̀ ń pa ìtẹ́lẹ̀ torí pé èyí tí mo fẹ́ kọ èyí ọ̀ ní mọ̀ ń pa ìtẹ́lẹ̀ ọ̀ sì ti mọ̀ tẹ́lẹ̀ so ìmọ̀tọ́ mọ̀ tẹ́lẹ̀ ni yóò máa dọ̀ ọlọ́run pé èwo ló tún fẹ́ kọ́ mi tí ń mọ̀ àmọ́ tó bá lè ṣe sùúrù ọ̀ rí pé èyí tí mo fẹ́ kọ yọ̀ ọ̀ mọ́. qala satajiduni insha Allahu sabira. anabi Musa bá ń fún anabi Khidiru lẹ́sìn pé satajiduni insha Allahu sabira ó padà bá mi lé ní sùúrù. wala asilaka mura. bẹ́ẹ̀ sì ni àwọn àṣẹ tó pa mí mi ò ní ṣe ọ́ mi ò ní kọ́ dé àṣẹ náà. qala fa in taba'tani fala tas'alni an shay'in. Khidiru bá ń sọ fún Musa pé tó bá tẹ̀lé mi fala tas'alni an shay'in má bèrè kankan ní ti máa ń ṣe ṣàmọ́ o. hatta udisa laka minhu zikra. títí tèmi àdírù tí ń fi máa fún ọ lésì lórí tí mo ṣe nì. fantalaqa hatta iza rakiba fi safinati khalaqaha. fantalaqa àwọn méjèèjì bá ń lọ wọ́n ń lọ hatta iza rakiba fi safinati khalaqaha títí wọ́n fi débi ọkọ̀ ojú omi. khalaqaha ó dàlù so dídàlù tó dàlù ni kò dàlù lábẹ́ ibi tó mi ó ti mọ̀ yọ ó fi àwọn àmì kan sí lára tó yá sí pé yóò fi disfigure ọkọ̀ ojú omi ni. qala khalaqtaha litughriqa ahlaha. ó bá ń fún lẹ́sìn pé khalaqtaha litughriqa ahlaha. Musa sọ fún anabi Khidiru pé khalaqtaha litughriqa ahlaha ó fẹ́ ká tẹ̀rí ni kíni tó lu yìí a lè tẹ̀rí ó fẹ́ bà kíni jẹ́ ni. laqad jita shay'an imra. laqad jita shay'an imra àfáàní ó ti ntọ́ mú wa ntọ́ ṣe yìí shay'an imra nǹkan ìmọ̀ ni. qala alam aqul innaka lan tastati'a ma'iya sabra. anabi Khidiru wọ́n fa anabi Musa lẹ́sìn pé alam aqul innaka alam aqul laka ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ innaka lan tastati'a ma'iya sabra. ọ̀ ní lè ṣe sùúrù pẹ̀lú mi ìwọ̀n kí mo fẹ́ kọ́ ẹ lè ṣe sùúrù pẹ̀lú ẹ. qala la tu'akhizni bima nasitu. Musa fún Khidiru lẹ́sìn pé la tu'akhizni bima nasitu ẹ má bínú sá mo gbàgbé ni. wala turhikni min amri usra. ẹ má lé mi dànù ẹ má tara wípé ìnira ẹ má fi ìnira mú mi ẹ dákọ ẹ má bínú sá. fantalaqa hatta iza laqiya gulaman faqatalahu. wọ́n fi wá pàdé ọmọ kékeré kan anabi Khidiru bá bẹ lérí. qala qatalta nafsan zakiyatan bighayri nafsin. anabi Musa wọ́n sọ fún anabi Khidiru pé qatalta nafsan zakiyatan bighayri nafsin. ẹ̀mí tó pa yìí ẹ̀mí yìí ò tí ì lẹ́ṣẹ̀ lọ́rùn ọmọ tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn ló pa yìí. laqad jita shay'an nukra. nǹkan tó ṣe nǹkan tẹ́mi kọ̀ ni nǹkan tí ṣẹ̀ríà kọ̀ ni. qala alam aqul laka innaka lan tastati'a ma'iya sabra. lákọ̀ọ́kọ́ ó ní qala alam aqul laka alam aqul innaka lan. ẹlẹ́kejì ó wá ní alam aqul laka innaka so tàkìdù méjì ni so nínú balaga nkari nù ni alkhabarul nkari pé kíní yìí dáadáa ni bó lọ ṣe mọ̀ pé dáadáa ni wàláhi dáadáa ni ẹ̀dẹ̀ṣọ́ wàláhi tàláhi dáadáa ni títúmọ̀ sí pé kò sí tó tún dáa tó so
wá ní qala alam aqul laka innaka ṣé mi ò tí ì sọ fún ẹ tẹ́lẹ̀ ní wípé tastati'a ma'iya sabra. Ó lè ṣe sùúrù pẹ̀lú mi ihun tí mo fẹ́ kọ́ ọ lè mọ̀. Qala in sa'altuka an shay'in ba'daha fala tusahibuni. Musa bá ń fún lésì wípé in sa'altuka an shay'in ba'daha tí má fi lè bí ọ́ ní nǹkan kan lẹ́yìn eléyìí fala tusahibuni mọ́ mú mi lọ́rẹ̀ mú mi kúrò nínú ọmọ kí o rẹ. Qad balagta min ladunni uzra. ẹ ti gba àwọn àwíjàre tó ẹ má bínú sá bóyá àwọn excuse tí mo ti mú wá ti pọ̀ jù. فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها. àwọn méjèèjì tó ń lọ hatta idha ataya ahla qaryatin títí wọ́n fi dé ìlú kan bá tí wọ́n débẹ̀ istata'ama ahlaha. wọ́n á sọ fún àwọn aráàlú nígbà ẹ dákun ebi ń pa wá ẹ fún wa lómi mu ẹ fún wa lóúnjẹ ẹ gbà wá sílé ibi tá à ń lọ jìnnà. فأبوا أن يضيفوهما. wọn ò ṣe kùnà àlejò fún wa wọn ò gbà wọn sílé wọn ò fún wa lóúnjẹ wọn ò fún wa lómi. فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه. Musa àti Khidiru wọn á rí ilé kan jìdáàrú ní kinayatan anil bayti wọn á rí ilé kan ilé tí wọn rí ní yuridu an yanqadda ilé náà fẹ́ wó ó ṣe pé bóyá ilé náà ti wá fẹ́ wó débi pé ilé ní ó ti ń sán sára àwọn àgbà jẹ́ ká tún kínní ṣe. fàkọ́mọ̀hó wọn bá tún lé náà ṣe. qala law shi'ta lattakhadhta alayhi ajra. Ànábì Mùsá ò ní máa ń pa táfà rẹ fẹ́ kọ́ ọ́ ní àfà law shi'ta lattakhadhta alayhi ajra ọ ti gba owó lórí gíní tó kí ni ilé tá ń kọ àwọn tó ń fún wa lómi mú tó ń ṣe gíní wa ń kọ́ lẹ́kàn. qala hadha firaqu bayni wa baynika. Khidiru bá ní ó dá ó tó bẹ́ẹ̀ ibi náà ló pin èmi àti ẹ. sa'unabbi'uka bita'wili ma lam tastati' alayhi sabra. sa'unabbi'uka máa fún ọ ní ìró ta'wil àwọn ìlọ́nbẹ̀rẹ̀ kan so ìyàtọ̀ ń bẹ láàrin ta'wilu bil hamza àti ta'wilu bil ha so at-ta'wilu bil hamza ni Ọlọ́run a máa fi mọ àwọn ẹni tiẹ̀ àmọ́ at-ta'wilu bil ha kò sẹ́ni tí ò lè mọ àwọn ẹlẹ́rìí bú ní wàá mọ̀ ìmọ̀ yóò ní torí pé tahwilu ni wọ́n máa sọ orí dìrù wọn ò ní sọ àkíkọ̀ tó wà ń bi nǹkan àmọ́ at-ta'wil wọ́n máa mú bó ti rí gangan àti bọ́lá ń ṣe káṣàfin ní fún wọn ọmọ mọ́ wa òun lọ́lọ́run fi ní pé la ya'lamu ta'wilahu illa Allah warasikhuna fil ilmi so àwọn arasikhun àwọn tí wọ́n jí dónú mímọ́ àwọn náà máa ma ta'wilu ni so wọ́n ní amma safinatu sari ọkọ̀ ojú omi yìí kábẹ́lẹ̀ kan ni. fakanat limasakina ya'maluna fil bahari. àwọn ọmọ aláìní lónìí tí wọ́n ń ṣiṣẹ́ lódò ní gbẹ́gbẹ́ níta fi ń jẹun lódò ní. fa aratu an a'ibaha. mo fẹ́ fi àwọn àlébù kan sí lára. wa kana wara'ahum malikun ya'khudhu kulla safinatin gasba. ó ní pé ọba kan nínú àwọn ọba ó ń bẹ tábà ti kọjá bẹ tábà ti dé bẹ́ẹ̀ yín máa ń ṣìṣì gbogbo àwọn ọkọ̀ ojú omi tó bá da tó bá rẹwà. wa maligulamu. kíkọlà tí mo kọlà sí ni kò wá ní jẹ́ kí wọ́n lè bá a ṣíṣe ẹ̀ yóò máa jẹ́ ìwúlò fáwọn ọmọ aláìní nì tí wọ́n fi máa rí nǹkan jẹ. wa maligulamu. lọ́rọ̀ ọmọ tá a pa ni. fakana abawahu mu'minin. bàbá ẹ̀ àti ìyá ẹ̀ mùmínì ni ọmọ ní ó dà gẹ́gẹ́ bí ọmọ ànábì Núhà tí a ti ń gbé bàbá mùsùlùmí ni ìyá àti ọmọ wọn ẹ ṣe mùsùlùmí tó ànábì Núhà nìkan ni mùsùlùmí ọmọ àti ìyá ẹ̀ wọn ẹ ṣe mùsùlùmí tó mẹ́lẹ̀ bàbá àti ìyá mùsùlùmí ni àmọ́ ọmọ kèfèrí ni. fakhashina an yuriqahuma tughyana wa kufra. bàbá àti ìyá ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ débi pé ìfẹ́ dání sí ni ọmọ ni ó padà di kèfèrí òun ní náà ni ó padà sọ àwọn òbí ẹ̀ di kèfèrí sọ ọlá wípé àwọn Ọlọ́run ọba bẹ̀rù pé kó má bàa sọ wá di kèfèrí àwa fi hàn Ànábì Khidiru ya pa
فأردنا أن يبدلهما ربهما خيرا أقرب رحما. Ọlọ́run ọba àfihàn Ànábì Khidiru kó lè bá a mú kó ńlẹ̀ kí Ọlọ́run ọba ká lè bá a fi ọmọ tó mọ́ ọmọ tẹ́mi ẹ̀ mọ́ ọmọ tó súnmọ́ Ọlọ́run ọba tí ó tún ní ojú àánú òbí lẹ́jú láfi lè pààrọ̀ ẹ̀ àfi ní Khidiru mu. àmọ́ lè ní àfa kan tó bá ní ibi tó ń délé ní òun ti rí Ọlọ́run ẹ pa ọmọ yìí ṣẹ̀ríà ní ẹbẹ́ òun náà lórí man qatala nafsan muta'ammidan fajaza'uhu jahannam. tó kò sí ṣéwù kan àfa kan ò lè níbi tóun ṣiṣẹ́ lélẹ̀ ní òun ti rí gbà ọmọ yìí yóò sàn án bí ẹ̀dí kèfèrí yìí ní ti kọjá. àmọ́ ìntàfẹ́ fàyọ̀ ń bẹ̀ ní pé èèyàn máa ní murshid èèyàn máa ní ẹni tí ó máa fa ní pọ̀pá gbá ibi tí mo ń lọ nítorí pé ẹni ní ó ti kọjá ń bẹ̀rẹ̀ so kí kọjá ń bẹ̀ tó kọjá ń bẹ̀ ni yóò rọrùn fún ọ náà láti kọjá ń bẹ̀ àmọ́ tí wọ́n bá dá kọjá ń bẹ̀ ọkọ̀ ọ̀sẹ̀ ó sì sọnù so murshid nìyẹn so gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ tọ̀ríkà tó bá yẹ Tìjàníyà àfi kó ní murshid kó sì gbọ́wọ́ so lẹ́yìn ìgbà tó bá gbọ́wọ́ tán wọ́n máa sọ fún pé yóò máa ṣe lázìmí àárọ̀ yóò máa ṣe lázìmí ìrọ̀lẹ́ lázìmí àárọ̀ ní astaghfirullah 100 salatul fati 100 la ilaha illallah 100 ó sì sàdọ̀ yóò bẹ̀ Ọlọ́run tó tán ìrọ̀lẹ́ náà yóò ṣe bẹ́ẹ̀ tó bá wá di àsìkò magrib sí ṣáì lẹ́yìn ìgbà tó kí magrib tán tó kí ṣáì tán yóò ṣe wàsífà nínà istighfar ni àsàlátù ni la ilaha illallah jawharatul kamal nínà àsàlátù ni so lázìmí àárọ̀ tí ń ṣe ni àti lázìmí ìrọ̀lẹ́ tí ń ṣe ní ibi tí wọ́n ti yọ nínú alukur'an tí Tìjàníyà ti rí mú jáde òun ni nínú suratul insan aya 25 Ọlọ́run sọ wípé wàásù isma rabbika bukratan wa asila. ìrẹ́ ànábì máa rántí orúkọ Ọlọ́run ọba rẹ̀ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba rẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ so zikiru tọ́lọ́run sọ fún ànábì pé kó máa ṣe ànábì lọ́lọ́run bá wí àmọ́ ànábì tọ́lọ́run bá wí amúrù ni amúrù tí ó máa ṣiṣẹ́ fún ànábì àti fún àwa ìjọ ànábì so amúrù khas tufidul umum so amúrù tí ó jẹ́ ti tànábì nìkan tí ó sì tún máa jẹ́ ti gbogbo mùsùlùmí pátápátá. Ọlọ́run tó sọ́nu suratul Ahzab àyà 41 wípé ayyuhal alladhina amanu uzkurullaha zikran kaseeran wa sabbihuhu bukratan wa asila. Ọlọ́run ní ayyuhal alladhina amanu Ọlọ́run òun pe àwọn mùmíní uzkurullaha ẹ máa rántí Ọlọ́run ọba zikran kaseeran. ìrántí ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ nígbà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ti bá di ṣe máa ní ẹ máa ṣe máa. wasabbihuhu bukratan wa asila. bẹ́ẹ̀ sì ni kẹ́ tún máa ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba náà láàárọ̀ àti nírọ̀lẹ́. tó kò sẹ́ni tó nínú àwọn tó ń gbọ́dọ̀ àwọn sálàfí tó ń pe kò sẹ́ni tó jiyàn àmọ́ ibi tí wọ́n tún máa bèrè ní gbódà ẹ̀yìn Tìjàníyà ibo lẹ ti rí ká máa jòkó papọ̀ àbí Kọ̀dìríyà ká jòkó papọ̀ ká máa ṣe zikirul anfas àbí ká jòkó níjọ́ Jímọ̀ àbí ká jòkó ní ọjọ́ lásán ká máa ṣe wàzífà níjọ́ Jímọ̀ ká máa ṣe zikirul hailala so hailala ni kò ṣe kébóyè orúkọ àlìjẹ̀nú kankan kéwù ni hailala látara la ilaha illallah so nínú ilmu sọ́rífì wọ́n ṣe nahatu ni wọ́n yọ hau lam so wọ́n sọ di halla so halla látara halla wá di halala wá di hailala so mudafun hasbala hasbunallahu wa ni'mal wakil basmala bismillahir rahmanir rahim sallama sallallahu alayhi wa sallam hawqala la ilaha illa la hawla wa la quwwata illa billah dam'azatan adamallahu hayatakum so benati yo hailala ne tuntuma sí pé la ilaha illallah so anab Muhammad agba nínú hadisi nínú lọ́dọ̀ Abu Hurairah ó ní inna lillahi ta'ala malaikatan yatufuna tariqa Ọlọ́run bá ní àwọn màláíkà kan tó já sí pé Ọlọ́run dídì
odidi preserve wọn kalẹ̀ pé ẹ̀yin ẹ lọ máa wá àwọn tí wọ́n ń sin àwọn tí wọ́n ń jókòó papọ̀ tí wọ́n ń rántí àwọn Ọlọ́run. yaltamisuna ala zikiri. ẹni tí wọ́n máa wá kiri ni àwọn tí wọ́n rántí Ọlọ́run àwọn wo ni wọ́n ń ṣe síkìrì afẹ́ rí wọn ibi tẹ́ pé ma min majlisin yazkurullah illa hum yanzilun. kò sí ibi tá a ti ń ṣe síkìrì Ọlọ́run tá a ti ń rántí Ọlọ́run àfi ká jókòó síbẹ̀ pé àwọn tó ń rántí Ọlọ́run ẹja bá wọn kárò pọ̀ kí náà ń wí tó máa ti sọ tó wọn gbé lọ sọ́dọ̀ Ọlọ́run. فإذا وجدوا قوما يذكرون الله عز وجل. tí àwọn màláíkà yìí tán bá ti wá rí ẹnìkan àbíjọ kan qawman laysa ahadan kì í ṣe ẹnìkan qawman wọ́n rí àwọn èèyàn kan nù àwọn mùsùlùmí yazkuruna Allah azza wa jalla wọ́n rántí Ọlọ́run mọ bí wọ́n ti lè rántí ẹ̀ wọ́n ń ṣàfọ̀mọ́ ẹ̀ bí wọ́n ṣe lè ṣàfọ̀mọ́ ẹ̀ gbogbo wọn ṣe la ilaha illallah la ilaha illallah. تنادوا هلموا إلى حاجتكم. gbogbo wọn máa pèrè àwọn ò pèrè àwọn tànádàó wọn ò pèrè àwọn pé ẹ̀yin màláíkà ẹ máa bọ̀ wá síbi o ẹ máa bọ̀ o wọn tún máa sọ fún àwọn tí wọ́n ń ṣàdúrà ní pé halumu ila hajatikum. bóyá gbogbo hájà yín gbogbo bùkátà tẹ́ fi ń ṣàdúrà yìí àbí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ó yẹ ẹ máa tọrọ ẹ̀. فيحفونهم بأجنحتهم إلى سماء الدنيا. hadith anabi ni o kò sọ̀rọ̀ fayuhiffunahum wọ́n fi ajiniha wọn ni ìyẹ́ wọn ni wọ́n fi rọ kiri ká wọn wọ́n fi bò wọ́n ni bíbò wọ́n tí wọ́n wá bò wọ́n ni gbogbo wọn wá bò wọ́n títí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi débi baytu sama'i dunya tó fi dé sánmà ayé. فيسألهم ربهم وهو أعلم بهم. Ọlọ́run ọba tó rán àwọn màláíkà ni yóò máa bi wọ́n léèrè bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba ti mọ tí wọ́n ń wí tí àwọn tí wọ́n jókòó ní tí wọ́n ń wí èyí tí wọ́n ń rògàn èyí tí wọ́n ń fẹ́ Ọlọ́run ṣe máa bèèrè àwọn màláíkà ni wípé. ما يقول عبادي. kí làwọn ẹrú mi nì kí ni wọ́n ń wí. قال يقولون يسبحونك. àwọn ẹrú mi ni wọ́n ń ṣàfọ̀mọ́ fún ẹni. ويكبرونك. wọ́n ń gbé ọ tóbi ní. ويحمدونك. ويحمدونك wọ́n ń dúpẹ́ fún ẹni. ويمجدونك. kódà wọ́n ń gbé ọ lógo pé ìwọ lọ́bọ ológo kò sí ẹlòmíì àfiwọ́. فيقول هل رأوني. Ọlọ́run bó máa béèrè lọ́wọ́ wọn wípé ẹ̀yin màláíkà hal ra'awni ṣáwọn ẹrú mi nì ṣé wọ́n rí mi. فيقولون والله ما رأوك. àwọn màláíkà máa fọ́ lọ́wọ́ lẹ́sìn pé wallahi ma ra'awka wọn ò rí ẹ o. فيقول كيف لو رأوني. Ọlọ́run bá máa fún wọn lẹ́sìn pé kayfa law ra'awni ká ní pé wọ́n wá rí mi ńkọ́ bó náà ṣe fẹ́ rántí mi Ọlọ́run bó náà ṣe fẹ́ dúpẹ́ fún mi. فأشهدكم hadisi ni ó pọ̀. غفرت لهم. hadisi ni pọ̀ títí tá Ànábì fi ní pé fa ushihidukum ẹ̀yin màláíkà yìí mo ti fi í jẹ́rìí lẹ́ni mò ń fi í jẹ́rìí pé anni qad ghafartu lahum gbogbo bá ṣe ń sọ pé astaghfirullah èmi Ọlọ́run mo ti foríjì wọn. قال يقول ملك فيهم فلان ليس منهم. ìkànnà màláíkà máa fọ́lọ́ lẹ́sìn pé fihim fulanun ẹnìkan máa ń bẹ́nu wa. ليس منهم. ẹni tó ń bẹ́nu wa ní laysa minhum kò tiẹ̀ bá wọn dárúkọ Ọlọ́run òun kàn jòkó sẹ́gbẹ̀ẹ́ kan ní í ṣe tiẹ̀. إنما جاء لحاجة. òun ṣe tiẹ̀ ní bí abùkátà ti tiẹ̀. قال هم جلساء لا يشقى بهم جليسهم. Ọlọ́run ọba ó wá fún lẹ́sìn pé qala hum julasa ẹni tó jòkó tí wọ́n ní àtàwọn tí wọ́n jòkó tí hum julasa gbogbo wọ́n ti jọ pòpọ̀ wọ́n ti jọ wà pọ̀ torí pé la yashqa bihim jalisuhum. jalisuhum la yashqa ẹni tó bá jòkó tí wọn kò tún lè ṣe ibú mọ́ torí pé mímú jòkó sẹ́gbẹ̀ẹ́ wọn ni tó jòkó sẹ́gbẹ̀ẹ́ wọn ni ara tùwárí nífẹ̀ẹ́ sí lára náà so ìjòkó papọ̀ ìmọ̀ràn ti Ọlọ́run ọba kì í ṣe pé bídà ni àbí pé ànábì ò kó àwọn ìjọ rẹ̀ jòkó ká máa ṣe la ilaha illallah ok la ilaha illallah náà ń ṣe ni ṣé orúkọ bàbá tiẹ̀ náà ń dá ni àbúrúkọ Ṣàngó wọn ò dárúkọ ẹbọ wọn ò dárúkọ orúkọ Ọlọ́run yìí náà ni wọ́n ń dá ṣé ìwọ ń bá Ọlọ́run ṣe kèfèrí ni àbọ̀ ń bọ́ Ọlọ́run múyún àbọ̀ ń bọ́ Ọlọ́run atakfuruna billah
ṣọlọ́run ni wọ́n ń bá jà ní abẹ́ni tó ń wí àbí tọ̀ríkà nìgan ló ń bá jà kò yé wa. àbó ń ṣọlọ́dẹ ọlọ́run. so ẹni tó bá ń ṣe kíní wáyé tó ti ṣe wàsífà ó ti ṣe lázìmí àárọ̀ ìrọ̀lẹ́ ó ti ṣe dáadáa ó ti pẹ́ tó ti ṣe dáadáa lẹ́yìn náà ó tún wá ń ṣe hailalatul juma lọ́jọ́ jimá ó ń jókòó pẹ̀lú àwọn ó ń ṣe hailala ó ń ṣe owó nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ní kò ṣe pé bóyá wọ́n rí ibì kankan ní Al-Qur'ani náà ni wọ́n ti rí suratul juma ọlọ́run ní fa idha qudiyatis salatu fantashiru fil ardi wabtagu min fadlillahi wazkurullaha kaseera. لعلكم تفلحون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. فإذا قضيت الصلاة إلى النبي بان صفوا إذا قضيت الصلاة تبات كيروتا فانتشروا في الأرض فانتشروا في الأرض كوني قالوا كل وان تيو جتيو مو وابتغوا من فضل الله tẹ́bàtì wá ń tẹ́ jẹ tẹ́ mu tán ebitẹ́gù min fadlillah ẹ wá wá orí ọlọ́run ọba nù àwọn orí ọlọ́run látara pé wá orí ọlọ́run ọba nù àwọn orí ọlọ́run ọba iná lànà Muhammad sallallahu alaihi wasallam ma min sa'atin min yawmil jumu'ati pé àsìkò kan bẹ́ẹ̀ nu juma tẹ́rù kan wá fi lè ṣe déédéé ẹ̀ báyìí ọlọ́run bó gbàdúrà rẹ̀ nù tẹ́nìkan bá bẹ ọlọ́run lásìkò náà kò wá sẹ́ni tó má àsìkò náà so ní àwọn àfáàfin ní lọ́jọ́ jimá kathiru bis salat tọ́mà ti kírun jimá lọ lẹ́yìn irun jimá nírọ̀lẹ́ ní lọ àti pé gan ma as-sa'atu bayna al-'asr wal-maghrib mustajab du'a mustajab àdúrà tí yẹn bá ṣe láàrin irun asiri sí irun maghrib ọlọ́run àti tẹ̀ máa gbà nítorí pé àsìkò ní akhiru sa'ati nahar àsìkò ní ìgbà àsìkò ọjọ́ fẹ́ tán ni àwọn èèyàn máa bẹnu òfò oníkálukú máa ní ṣé mo tà lé ní báyìí ẹni tí ó ṣe pé ló wá pọ̀ ẹni tí ó wá dúpẹ́ ló kéré tí ẹni tó fẹ́ dúpẹ́ tó kéré ní lọ́lọ́wọ́ tètè gbọ́pẹ́ rẹ̀ tí ó fi ní pé wabtagu min fadlillah ẹ wá orí ọlọ́run ọba wazkurullaha kathira ẹ̀sìn máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun wazkurullaha kathiran ẹ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ní Maulana Ahmad Tijani náà fi ní pé uzkurullaha ka'annaka majnun rántí ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ó ti já wèrè kámọ́ gbá ṣé zikiri náà ni wọ́n ṣe tó yìí tó ọ̀tẹ̀ afẹ́ rántí nǹkan míì má ọ̀hún rántí nǹkan míì má fọlọ́run afa kan náà afa Lárúbáwá níjọ́ kan òun àtàwọn ọmọ ẹ̀ òun àtàwọn ọmọ tó bí wọn jọ máa ń jíròrò wọn jọ máa ń sọ̀rọ̀ ọmọ ni wọn sọ fún bàbá wọn sọ fún ọmọ ẹgbẹ́ bẹ̀rù Ọlọ́run o ọmọ ní Ọlọ́run o ó ní Ọlọ́run ọba Allah ọmọ ní Ọlọ́run ọba Allah ẹ fọlọ́run náà hàn mí tí n bá ti rí ń bẹ̀rù ẹ̀ bàbá wo pé kó mo ti fẹ́ fi Ọlọ́run hàn ọmọ bàbá ní òun ò mọ Ọlọ́run ọmọ bá ní lọ wá Ọlọ́run wá tó bá ti wá ìwọ̀n abẹ́rù ẹ̀ bàbá ní bá gba ọ̀dọ̀ àwọn àfa lọ pé ẹ̀yin àfa ẹ dákun mò ń wọ́ Ọlọ́run ìgbọ́dọ̀ Ọlọ́run wà ẹ̀fọ́ Ọlọ́run hàn mí kò mọ bóòlù òun ṣe fẹ́ rí Ọlọ́run ibi tóun ti fẹ́ rí ó wá pàdé àfa kan ó ń bẹnu tíra kan wọ́n pe tíra náà ní arinillah ìgbà tó dé bẹ́ẹ̀ àfààní wa ní bọ́bá fẹ́ rí Ọlọ́run ọba àkọ́kọ́ ni wípé ó jẹ́ al-mutafakkiru fillah ó máa ronú pa Ọlọ́run àkọ́kọ́ nu ni lẹ́yìn náà tó bá ti ronú ìfẹ́ ò wá dé ìfẹ́ Ọlọ́run ọba ó wá dé lẹ́yìn ìgbà tí ìfẹ́ bá wá dé fànà máa dé tó ìrònú pa Ọlọ́run tó wá fẹ́ ronú ó wá lọ dá kété ó lọ dá dúró ní òkè kan ó wá ń ronú pọ̀ Ọlọ́run
wàá tó yá ìfẹ́ Ọlọ́run ọba dé ìgbà tí fẹ́ dé fanáwó dé kò wá rí rẹ̀ má gbà Ọlọ́run gbogbo nǹkan Ọlọ́run náà ni gbogbo nǹkan Ọlọ́run. Àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní wá bàbá gbogbo fámìlì bẹ̀rẹ̀ sí ní wá bàbá dà lárúbáwá kò kan tí wọ́n á ń dẹran jẹ wọn bàbá mo máa ń rí ẹnìkan ó ti ya wèrè ó wà ní orí kinní kan bẹ́ẹ̀ òní wọ́n bá dé bẹ́ẹ̀ ó bá di bàbá wọn wọ́n bá ní ya abi ya abat utrukillaha qad wajadtuhu bàbá má wọ́ọ́rì ìfẹ́ Ọlọ́run lẹ̀ má mo ti rọ́ Ọlọ́run wọ́ gẹ́gẹ́ mo fẹ́ rí bàbá kan wò báyìí náà ni kí la ní wọ́ ìgbà tó máa sọ̀rọ̀ ní ya Allah ó tún pọ́ mọ́ ní Ọlọ́run kí ló fà á ní pé kò rí nǹkan kan mọ́ ó ti ronú ó ti nífẹ̀ẹ́ ìfẹ́ ní ti gbọ́ kàn so ìfẹ́ Ọlọ́run yàtọ̀ sí gbogbo èyí tí wọ́n ń sọ ni pé èèyàn rí kinní kan wá lọ́lọ́run ìyún bá nìkọ́ bí bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ obìnrin káàtẹ̀ fún obìnrin náà ṣàpèjúwe tó bá nífẹ̀ẹ́ obìnrin tó bá rí nǹkan mi báyìí yóò sì máa pè lórúkọ obìnrin ni torí pé ìfẹ́ ọkàn ló wà so tó bá ti nífẹ̀ẹ́ Ọlọ́run tó ti pa Ọlọ́run sínú ọkàn rẹ gbogbo nǹkan ti tán. Ìkan tún ṣẹlẹ̀ sí Majnunu Leila ẹnìkan ó ń kírun Leila wá gbáwájú ẹ̀ kọjá ìgbà tí Leila gbáwájú ẹ̀ kọjá ó wá ń fọwọ́ di gbé má gbáwájú mi kọjá ìyẹn ṣá kọjá ìgbà tó wá kírun tó wá lọ bá pé ṣé wò ó tó mọ̀ ń kírun ni èmi ò rí ẹ̀pọ̀ ń kírun àkínníkan ó wá ń kàdísì wọn pé ànábì náà tó bá gbáwájú ẹni tí ń kírun kọjá ẹlẹ́ṣẹ̀ ní gbà o. Leila wá fún lẹ́sìn gbé wá kí ló ń wí gan ṣọ́ nífẹ̀ẹ́ Ọlọ́run olóhùn nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lọ́n kí n lọ mọ̀ pé mo kọ́ wájú ẹ̀ kọjá ká lọ nífẹ̀ẹ́ Ọlọ́run ni ọba tí mọ̀ pé mo gbà wájú rẹ̀ kọjá torí pé mi Leila olólùfẹ́ mi ni mò ń ronú ẹ̀ tí mo fi gbà wájú ẹ̀ kọjá. Allahu Akbar. Wajaban lil muhibbina kayfa yanamu ẹ wá bá ń wo ìmọ̀ fẹ́ni jásí pé ó nífẹ̀ẹ́ èèyàn bó ló ti fẹ́ sùn kò lè sùn kò lè wo kò lè sùn kí ló fà á tí ò fi lè sùn tí ò lè wo olólùfẹ́ ẹ̀ ní lọ́lọ́run fi ní wípé alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim yatafakkaruna fi khalqis samawati wal ardi rabbana ma khalaqta hadha batila subhanaka fakina adhaban nar. Ìfẹ́ ló débẹ̀ tí ìfẹ́ ò bá débẹ̀ ní onímọ̀ gbogbo nǹkan tó ń ṣe ó tán torí pé ìfẹ́ tó ní sọ́lọ́run ni ó ti tán ìfẹ́ tó ní séyàn nìna bọ́ ti nífẹ̀ẹ́ yẹn nìna tó bá pa sára Ọlọ́run ọba tó pápọ̀ sára Ọlọ́run gbogbo nǹkan tó ń fẹ́ ó ti tán so ìnífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ Ọlọ́run ni ó tún wá yàtọ̀ sí pé ó tẹ̀lé ntọ́lọ́run ọba fẹ́ kí ni ntọ́lọ́run ọba fẹ́ ó náà ní kó kírun wákàtí 5 kó gba rẹ̀ kó ṣe gbogbo ẹ̀ kó tún wá máa yan náfìlà àwọn iṣẹ́ tọ́lọ́run rẹ̀ àwọn iṣẹ́ tọ́lọ́run rẹ̀ ni Ọlọ́run lọ́ọ́ fi di mahbub lọ́ọ́ fi dẹ̀ ntọ́lọ́run nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé tó bá débi iṣẹ́ ọ̀tọ̀ níṣẹ́ tó ga fẹ́ ọ̀tọ̀ níṣẹ́ pé eléyìí wọn rán mi bí n bá ṣe wọn ní san oṣù fún mi àmọ́ tó bá ṣe ọ̀gá ó kàn máa wọ́ ni àmọ́ njọ́ tó máa fẹ́ gba promotion wọ̀ lọ́wọ́ kó gba promotion torí pé gba ìwọ tó ń ṣiṣẹ́ tí mi ò ràn yìí tó bá jẹ́ tiẹ̀ ni ó ṣe jù bẹ́ẹ̀ lọ. so yóò ní ni ẹni tó ń ṣe tìtọ́ríkà yóò máa ṣe tó bá wáyà àfa múrísídó wa pé wá ọtí mọ nǹkan tá à ń wí nísìn ó yá ọkàn rẹ ti ń rọ̀ ọtí nífẹ̀ẹ́ Ọlọ́run ó yá ta lọ lọ́run ǹjẹ́ lọ ó yá wá lọ mọ Ọlọ́run wá lọ mọ Ọlọ́run ní náà ní tẹ́rìbíyà tó ṣe fún tẹ́rìbíyà ní gbogbo àwọn ànábì ní ṣe gẹ́gẹ́ èyí tá ànábì Muhammad ṣe nígbà tó lọ ń dá dúró nínú gárì Hira tó lọ ń dá wà tó ń ronú pọ̀ Ọlọ́run ó fẹ́ mọ̀ nípa Ọlọ́run wá rọ̀ bá àtẹ́rìbíyà máa kéèyàn máa ọ̀bíríngì ọkàn ẹ̀ ó fẹ́ máa rí ọkàn ẹ̀ láti lè fi rọ̀ láti lè fi jẹ́ kó rọ̀ kó lè gba ìmọ́lẹ̀ Ọlọ́run sára kó lè bá a fi mọ̀ pé òkè kí lọ́lọ́run báwo lọ́lọ́run ṣe rí iṣẹ́ wo ló ń ṣe báwo ló ti ń ṣe ṣé kọ́là láwọ̀ Ọlọ́run sọ pé òun lòún jiyàn báwo ló ti ń jiyàn òun ló sọ ànábì Ibrahim débi tọ́lọ́run fi ní tó fi sọ bá Ọlọ́run pé Ọlọ́run arini kayfa tuhyil mauta fi hàn mí bó lọ ti ń yẹ òkú
ọlọ́run ní afalamtu mi jọ́ ọ nígbàgbọ́ ni ó ní liyatma inna qalbi kọ́kàn mi lè bá a rọrùn kọ́lọ́kàn mi lè bá a kí lè bá a nífọ̀kànbalẹ̀ ní òun ni yóò sun ọmọ nìna àbáfà ní abẹ́ni tó fẹ́ ṣe tọ̀ríkọ̀ ni kó ṣe tẹ́rìbíyà tó wá fẹ́ ṣe yìí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ànábìwá Ibrahim alayhi salam. nígbà tó ní wa kadhalika nuri Ibrahima malakuta samawati wal ardi liyakunanna minal mukinin yóò ronú pé ta ló dá sánmà ta ló dá ilẹ̀ ta ló dá ohun yìí òun wọ̀ kíní kan wọ̀ bó ni yóò wá ronú débi wípé yóò wá ronú pé òun gangan fúnra òun ta ló dá òun ta ló dá òun lágbájá àwọn òpin tó bá sì pè òun lágbájá hakim o yóò sì dáhùn pé naam kí ló ń dáhùn lára òun ni yóò wá padà wá rí pé tí n bá kú tó bá pe hakim ò ní dáhùn kí ló má hakim láì dáhùn kí ló kú lára hakim tákim ò fi já hakim mọ́ yóò pé Allahu náà ni so in tó kú lára hakim tákim ò fi dáhùn mọ́ náà Ọlọ́run ni in tó sì wà lára hakim tákim fi ń dáhùn hakim náà Ọlọ́run ni Abdul Hakim o naam tó bá sùn tó bá pè wọn kò ní dáhùn kí ló mú tí ò fi dáhùn wọn ni ó sùn ni ọkàn rẹ̀ ti kú ọkàn nìta ló lọ́kàn náà níbo lọ́kàn náà ti wá nígbà tó fẹ́ bí anábì pé yasalunaka ani ruhi qul ruhu min amri rabbi wa ma utitum minal ilmi illa yìrá anabi wọn wá bí ẹ nípa kí ló ń tẹ̀mí kó lè ruhu min amri rabbi sọ fún wọn pé ẹ̀mí ni àwọn ọlọ́run la ní pé kun fayakun so tẹ́mi bá ti kó lára ọlọ́run ti kó lára ẹnìyẹn so gbogbo nǹkan pátápátá ẹni tó mú kinní ni máa bẹ ọlọ́run ni ọlọ́run sì ni yóò máa bẹ lẹ́yìn ìgbà tí kinní ni ò bá bẹ mọ́. Allahu akbar. òun ni láti máa rí ya man huwa illa huwa ya man la ilaha illa huwa so ya man huwa apẹ̀rẹ̀ yá sí pé ya man huwa òun náà lòun ya man la huwa mo pe ẹni tó já sí pé kò sómi àfohun illa huwa àfohun náà òun náà lòun ọ̀dọ̀ ẹ̀ náà nìkan ó máa parí sí. so alẹ́ ní huwa pé kí ló ń jẹ́ huwa kò yí ọ ní ilmu tawhidi ò yí ẹ gbèrè dàtí pé tasawufu ohun ayọ orúkọ ọlọ́run tó ń pè ní Allah tábà yọ àrí alifu ń bẹ àrí láàmù méjì ń bẹ àti rí hawu ń bẹ alifu àkọ́kọ́ ní alifu ma'arifa yá ìmọ̀ ọlọ́run alifu ní alifu ma'arifa nínú ilmu tawhid láàmù kejì láàmù àkọ́kọ́ ní láàmù ta'zim yá ọlọ́run ló ní ọlọ́run ló tóbi láàmù kejì ní láàmù milikiya gbogbo nǹkan pátápátá tọ́lọ́run ni hawu ni lásán tó dá dúró ni òun ni da'iratu rabtiyya òun ni da'ira cycle ni tá bá nà kí ló máa di ẹyọ kan òun ni wahdaniyatul ilahiyya. Allahu akbar. ó ṣe ọ̀rọ̀ pé àwọn lọ ń gbẹrẹ 0 1 náà ni wọ́n sọ di 0 2 1 náà ká di 2 3 1 ni náà ló di 3 kò sí nǹkan kan àfi 1. Allahu akbar. so òun ni huwa ni so hu ni tó di hu ni náà ló di huwa hu so hu ni tá bá fẹ́ pé bilwa pé hu ana huwa so Allahu la ilaha illa huwa al-hayyul qayyum huwa ni kò ṣe domir ìmáná táwọn fún ní ilmu tawhid àwọn ilmu tajwid àwọn ní tajwid tán ka Qur'ani tá máa fẹ́ ka al-Qur'an tá máa ní Allahu la ilaha illa hu tá máa fẹ́ dúró níbi huwa ni wọn ò ní pé wáwù ní jáde kí ló mú ọtá fi dúró níta fi ní hu ò sí ní domir huwa ni domir so Allahu la ilaha illa hu gbogbo nǹkan ọ̀dọ̀ ẹ̀ náà ló lọ. so tẹ́rìbíyà ni ẹni tó bá ti fẹ́ ṣe tẹ́rìbíyà yìí ó ní àwọn nǹkan tí ó máa wí nǹkan tó sì fẹ́ wí kì í ṣe gbólóhùn kèfèrí ní tí ó máa wí náà ni la ilaha àkọ́kọ́ tí ó wí ni pé lẹ́yìn ìgbà tí láti mi àárọ̀ ẹ̀ ó ṣe déédé láti mi rẹ̀
wàsífàtù hailala jimá ó ṣe déédéé lẹ́yìn náà yóò ṣe máa sọ pé la ilaha illa huwa la ilaha illa huwa la ilaha illa huwa yóò máa para rẹ̀ la ilaha illa huwa la ilaha illa huwa la ilaha illa huwa pé kò sẹ́lómi àfọ̀hún kò sẹ́lómi àfọ̀hún yóò máa wá pé báwo ni kò sẹ́lómi àfọ̀lọ́hún nígbà tó lọ́hún dá mi ó dá bàbá mi bàbá mi yóò máa wá bàbá tí ó ti tí ó fi wá dé kó o fi ní rí kankan mọ́ illa huwa àfọ̀lọ́hún yóò máa wọ pé kíní yìí bóò ni kíní yìí ṣe jẹ́ kíní yìí kíní ìpìlẹ̀ ibo ló ti ń bọ̀ ibo ló darí sí ta ló ṣe ẹni tó ṣe nǹkan nì ta ló bí nǹkan tó bí nǹkan nì ta ló bí nǹkan tó bí nǹkan nì tó bí kíní nì yóò wá padà wá di pé ọ̀dọ̀ Ọlọ́run náà ló parí sí. أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. nígbà tó lọ́wọ́ ọba tóun gan ṣe tẹ́rìpì ara ẹ̀ tọ́lọ́hún wò báyìí ọlọ́hún wò báyìí. لا إله إلا هو. kí ló kù náà ta ló tún wà lẹ́yìn mi. والملائكة. owó wájú kò rí. وأولو العلم قائما بالقسط. ó wà ní ṣẹ́yìndà Ọlọ́hun èmi Ọlọ́hun gan. لا إله إلا هو العزيز الحكيم. ọ̀nà ṣẹ́yìndà Ọlọ́hun òun gangan wò kí ni èmi náà ni. لا إله إلا هو. owó kọ́ jẹ́rìí fún rẹ̀ pé ó ní ìmọ̀ àmọ̀dájú pé èmi lè mi kò sẹ́lòmí àfẹ̀mí èmi náà ló mọ̀ sọ pé mi. Allahu akbar. wal màláíkà tó dáná wọ́n wọ̀ tí wọ́n wò sí wọ́n wòkè wọ́n wọlẹ̀ wọ́n rí pé kò síbi sásìkà àdọ̀fọ́ lọ́hùn. wa ulul ilmi. ulul ilmi nìgẹ́ jẹ́ ẹni tó lọ lé kéwù. ẹni tó lọ lé kéwù tó ka ìwé tó ka tírà pé kọ́là Zaidu amúránkọ́. Ọlọ́run ọba ló ń pààyàn tó ń jiyàn bó ló ti ń pààyàn kí ló ń mu pààyàn kí ló ń mu jiyàn kí ló ń mu fẹ́ sọ pé kí lọ́lọ́run fẹ́ gbà ń bẹ́ ọmọ akadisi kí ló àdìsí ní fẹ́ kọ́ kí ló má dìsí wa ta ló gbà àdìsí ní wa ibo lẹ́ni náà wà. yóò padà di pé ulul ilmi àwọn onímọ̀ àwọn al-ma'rifa àwọn ulul hikma man yuta al-hikma faqad utiya khayran kathira fama yadhakkaru illa ulul albab. Ọlọ́run gan fún rẹ̀ ó ti ní shahida Allahu annahu la ilaha illa huwa. So la ilaha illa huwa lẹ́ni ó mọ̀ para la ilaha illa huwa la ilaha illa huwa la ilaha illa huwa yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa ronú pọ̀ Ọlọ́run títí lábẹ́ bẹ́ẹ̀ tó bá ti wá fẹ́ sinmi yóò máa rí àwọn gbólóhùn kan pé Allahumma alayka ma'a wali afẹ́ bá ń tu Allahumma alayka ma'a wali wa bika malazi wa ilayka iltijai wa ala hawlika wa quwwatika i'timadi wa min jami'i majari wa min jami'i majari ahkamika ridaya gbogbo tó bá dálẹ́jọ́ òun náà lèmi náà yọ́nú sí gbogbo bó ṣe tóbi tó bó ṣe ẹ̀rìmọ̀ tó bó ṣe kàǹkà tó gbogbo ẹ̀ nígbà. ìmọ̀ kankan ara àbí tó lọ́n bàbá bùn mí mọ́. tẹ́lẹ̀ ní ọmọ bínú ni Allahumma alayka ma awwali ìbẹ̀rẹ̀ mi ìwọ lọ. ìbẹ̀rẹ̀ mi ọ̀dọ̀ rẹ ni. wàbíkà malazi ọ̀dọ̀ rẹ ni mo parí sí. ìrẹ ni mo parí sí ìrẹ ni mo gbára lé. ilayka iltijai ọ̀dọ̀ rẹ ni mo ń wọ̀ ìrẹ ni mo ń sáwá bá. wa alayka tawakkuli ìrẹ ni mo gbára lé ìrẹ ni mo fẹ̀yìntì. wa ala ahkamika ridaya lórí n tó bá dálẹ́jọ́ ibẹ̀ náà lèmi náà yọ́nú sí ìdájọ́ rẹ òun nìyọ́nú tèmi. wa bi ikrari bi sirriyani qayyumiyatika wa bi ikrari bisiriyatika qayyumiyatika. ibi máa para orúkọ rẹ pé la ilaha illa huwa la ilaha illa anta la ilaha illa ana ibẹ̀ náà ni dídúró rẹ gbọ́n gidi àti àìsùn rẹ àti àìwò rẹ ibẹ̀ ló wà. yóò máa wí bẹ́ẹ̀. yóò máa wí bẹ́ẹ̀ lọ ni. yóò máa sọ bẹ́ẹ̀ yóò máa sọ bẹ́ẹ̀ yóò máa sọ bẹ́ẹ̀ títí. kí ni kálímà kèfèrí bẹ́ẹ̀ pé Tìjàníyà gbogbo wọn tọ́ríkọ́ tó ń ṣe tọ́ níyà ojú ọ̀nà ṣètánì tí Tìjàníyà tó jẹ́ mùsùlùmí bá jọ́nà ṣètánì ojú ọ̀nà wo ni kiri yóò wà
ojú ọ̀nà wo ni ẹlẹ́bọ wà ṣé nǹkan mi wà tá a tún fẹ́ pè ní Ṣẹ̀tánì àbí kíní kan ṣe àbí kí la orúkọ wo la tún fẹ́ pè fún so nǹkan tí ó yẹ ká máa wí fúnra wa ni pé ibi tó ní kálukú bá kù sí ká lọ tún bẹ̀ ṣe so kò sí kò sẹ́ni tí ò níbi tó kù sí so ibi tá a wá kù sí nìní ká lọ tún ṣe láti máa ṣe tẹ́rbíyà so tẹ́rbíyà náà tẹ́ni náà tó bá ti wá rí pé kò sí nǹkan kan mọ́ àfọlọ́hún yóò yẹ wá ku tẹ́rkíyà nìní pé ó dáa mo wá ó ti wá fẹ́ tán sọ́lọ́hún pé kò sí kankan mọ́ àfọlọ́hún ó kó pamari 1 bọ́ sí pamari 2 alfana'u fillah so fana'u fillah yìí tí anabi Ibrahim ti rí pé kí lẹ tún fẹ́ sọ fún mi ọlọ́run náà lọ́lọ́run kò sọ́lọ́run máa fọlọ́run ó ti tán sára ọlọ́run ọba ló wá ń sọ fún àwọn ìjọ rẹ̀ nínú Suratul An'am pé wa hajjahu qawmuhu qala atuhajjuni fillahi wa qad hadani wala wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ṣe fáǹfà wa hajjahu qawmuhu wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ṣe fáǹfà kí ni ọgbẹ́ wà. qala tuhajjuni fillahi wa qad hadani. ẹ̀yin kan fẹ́ máa bá mi ṣe fáǹfà nípa ọlọ́run ọba ni ọlọ́run ti fọ̀nà mọ̀ mí. wala akhafu ma tushrikuna bihi. kódà ń tà ń ṣe lẹ́bọ̀ yìí èmi ò bẹ̀rù ẹ̀ kò sí tí ó ṣe fún mi. illa an yasha rabbi shay'an. àfi bọ́lọ̀ ń bá fẹ́ ká burú ṣe mí náà láburú ni ó ṣe mí. wasi'a rabbi kulla shay'in ilma fala tatazakkarun. Ànábì Musa náà òun náà ó ṣe tẹ́rìbìyà tiẹ̀ nínú Suratul Qasas àyà 22 tó ní pé wọn aláàmà tawajjaha tilqa Madiyana bàtà Ànábì Musa tó sákò nílé nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó kú òun wá fẹ́ lọ ṣe tẹ́rìbìyà tiẹ̀ lọ́dọ̀ Ànábì Yakub Ànábì Shuaib àbí Ànábì Shuaib nígbà tó dé bẹ́ẹ̀ ó ní asa rabbi an yahdiyani sawa as-sabil ọlọ́run ó ti súnmọ́ kọ́lọ́run fọ́nà màmí nígbà tó mú ọlọ́run kiri 22 Qasas òun náà rí. walamma tawajjaha tilqa Madiyan qala asa rabbi an yahdiyani sawa as-sabil. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní níbẹ̀ ni tó ṣe pẹ̀lú Ànábì Ṣuaibu tó bá a ṣe tó lọ ọdún 8 àbọ̀dún 10 tó lò ń bẹ̀ tó fẹ́ ọmọ ẹ̀ tó fẹ́ tán nígbà tó wá tó ti ṣe tẹ́rìbíyà ni kò tí ì pé ó ti mọ ọlọ́run ó wá kú kó ṣe fana'u fillah kó ṣe tẹ́rìkíyà ọlọ́run wá ṣe tẹ́rìbíyà ní parí fún nígbà tó dé Suratu Taha tó ní pé Musa. اخلع عليك إنك بالواد المقدس طوى. ìrẹ̀ Musa bitọ́ dé nígbà tó sọ fún àwọn fámìlì ẹgbẹ́ ó dà pé mò ń rí iná kan bẹ́ẹ̀ ni mò ń rí ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ tí bá dé bẹ́ẹ̀ ó súnmọ́ kí n rí iná tó wà falamma ataha nudiya ya Musa. nígbà tí Musa dé bẹ́ẹ̀ ọlọ́run ọba wa pèpè rẹ̀ Musa. inni ana rabbuka fakhla'na alayk. ọlọ́run ọba rẹ̀ tó ń wá èmi ni mo ti dé láti fara hàn. fakhla'na alayka ibi tó wà ní ó yá bọ́ bàtà. innaka bilwadil muqaddasi tuwa. ibi tó wà ní ayé mímọ́ ni. wa ana ikhtartuka fastami' lima yuha. ikhtartuka mo ti wá fọ ẹ má báyìí mo ti ṣẹ́ ẹ lẹ́ṣà fastami' lima yuha mo á gbọ́ ohun tí mo fẹ́ wí fún ọ báyìí. innani ana Allahu la ilaha illa ana fa'budni. La ilaha illa ana. Musa kọ́kọ́ para yún nìna
innani ana Allah kọ́kọ́ gbà pé mi lọ́lọ́run ọba la ilaha illa ana kò sọ́lọ́run àfi mi. fa'buduni. bọ́ọ̀ ni Musa ṣe fẹ́ pèrè ẹ̀ lọ́lọ́run la ilaha illa ana kò sọ́lọ́run àfi mi. so la ilaha illa ana la ilaha illa ana la ilaha illa ana ni tó dé bẹ́ẹ̀ ni títàkìyà ti dé. Ọlọ́run wa pa á láṣẹ pé fa'buduni tún máa sìn mí o. wa kimi salata li zikiri. wọ́n sì máa ṣàdúrà gan máa rántí mi máa ṣe ìrántí Ọlọ́run máa ṣe subhanallah. nígbà tó yá tí Musa ọkàn rẹ̀ ò tí ì tazkiyatun nafsi náà ò tí ì dé tán ó ní rabbi shrah li sadri wa yassir li amri. Ọlọ́run fọkàn mi mọ́ dákun bá ń fọ́ mọ́ ṣe tazkiyatun nafsi fún mi. wa yassir li amri. ọ̀rọ̀ mi jó rọrùn. wahlul uqdatan min lisani. gbogbo ẹnu mi bá mi tú. yafqahu qawli. wọ́n lè gbọ́rọ̀ mi yé. waj'al li waziran min ahli. ó wí bẹ́ẹ̀ tán ó wí bẹ́ẹ̀ títí tó fi débi wípé Ọlọ́run á ní pé ẹnì. qala qad utita su'laka ya Musa. Ọlọ́run fi ní pé ìrẹ́ Musa ìtọ́fẹ́ yìí mo ti fún ọ. Ànábì Musa ṣe bẹ́ẹ̀ títí Ànábì Yunusa òun náà kò tẹ́rbíyà nínú kò tí gbà pé kò sí nǹkan mi àfọlọ́run kò sí nǹkan tọ́lọ́run lè ṣe àfikójá kò sí tóun lè ṣe àfikójá pé iṣẹ́ Ọlọ́run wà ń bẹ̀. Ìgbà tí Ọlọ́run fẹ́ pa àwọn ìjọ rẹ̀ kò dúró kò ṣe farabalẹ̀ láti lè gbọ́ ìyọ̀ǹda Ọlọ́run pé bóyá kóun jáde ni àbí kóun má jáde. Ó wá sákòólé ìsákòólé tó sákòólé ni ó wọnú ọkọ̀ ojú omi ṣe ó wá padà sọ sínú odò ó wá bọ́ sínú ẹja gbé wazanun nusọ́tù sọfat wazanuni suratul anbiya aya wazanuni zahaba mugadiban fazanna an lan naqdira alayhi. zanuni ó jáde lẹ́ni tó ń bínú. fazanna an la yaqdiru alayhi. ó wá rò pé àwọn Ọlọ́run ọba lè gbámú ọwọ́ ò lè rọ́wọ́ tó pé bóyá tóun bá sá lọ bí tóun bá lọ ní Ọlọ́run ní rohun bẹ́ẹ̀. fanada fi dhulumati an la ilaha illa anta. nígbà tó dé bẹ́ẹ̀ tí ẹja gbé mì tí ò rí nǹkan kan mọ́ tó ti ronú pọ̀ Ọlọ́run ọba tó rí nǹkan kan mọ́. fanada fi dhulumati an la ilaha illa anta. zulumati ni kò ṣe ẹja kan ló gbé mì ẹja bíi méje ló gbé ànábì Yunus mì ẹja gbé mì ẹja wa ń gbé ẹja ń gbẹja mì ó ń gbẹja mì títí tó fi wá débi méje níbẹ̀ nínà Ọlọ́run ni ó máa ṣẹ̀mí látara wípé Ọlọ́run ọba náà ló lẹ́ja òun ló dẹ́ja ìdẹ́ja fi ń mì òun náà ni bẹ́ẹ̀ là nábì Yunusa fanada fi dhulumati an la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin. ibi tí mo dé kò sí nǹkan kan la ilaha illa anta ó bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́síkíyà lọ la ilaha illa anta ló fà títí la ilaha illa anta la ilaha illa anta la ilaha illa kò sẹ́lómi àfiwọ́ kò sẹ́lómi àfiwọ́ kò sẹ́lómi àfiwọ́ títí tó fi ní pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin. kútùbà rẹ̀ ní pé subhanaka inni kuntu minadh zalimin mímọ́ Ọlọ́run ọba rẹ̀ mímọ́ Ọlọ́run ọba mi o inni kuntu minadh zalimin alábòsí ni mí Ọlọ́run dákun foríjì mí. fastajabna lahu wa najjaynahu minal ghammi. nígbà tó mọ̀ pé Ọlọ́run ọba tán tó wá ṣe kútùbà tó fi kútùbà nílé Ọlọ́run á dá lóhùn wípé fastajabna lahu wa najjaynahu minal ghammi. Ọlọ́run ọba àwa dá lóhùn
ìgbà tá wa dá lóhùn àwa là kò níbi gámù níbi ìbànújẹ́ tó wà ní. وكذلك ننجي المؤمنين. báyìí làwọn làwọn bó ṣe máa la gbogbo mùmíní láàmà làwọn kò níbi tí ibi ìbànújẹ́ wọn ní kó. anábìwá Muhammad anábì náà òun náà ṣe infiradu fi bigari Hira òun náà ṣe tarbiyya tiẹ̀. tarbiyya ni wọ́n lọ títí tó fi wá parí wípé shahida Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa al azizul hakim. shahida Allahu annahu la ilaha illa huwa wal malaika والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. oníkàlùkù lọ́mọ ẹgbẹ́ ojú ọ̀nà tọ́ríkà Tìjàníyà méjì ni àwọn firqatun mudda'i Tìjàníyà wa firqatun ala tariqa àwọn kan tí wọ́n ń gbé àpè mára pé Tìjàníyà ni wá tẹ́ pé wọ́n fi Tìjàníyà ni wọ́n fi ṣèbàjẹ́ àwọn tó fi ṣèbàjẹ́ ní ká máa bá wí ká máa kó gbogbo orúkọ àwọn àfàpọ̀ pé gbogbo Tìjàníyà iná ti àbítọ́lọ́hún wọ́n àtọ́ ní Tìjàníyà wọ̀ náà tọ́jọ́ ń kírun tọ́jọ́ ń ṣe kèfèrí ibo ló fẹ́ wọ̀ ẹni tí ò kírun ibo ló fẹ́ wọ̀ so ìwọ Tìjàníyà tọ́ wá lọ fa Salatul Fati títí àbí ọwá dàníyàn tó wá ní pé Salatul Fati ju àlùwàlá lọ àbójú alukurani lọ àbà àìnílàkàì ni àìní mímọ̀ ni Salatul Fati náà inú alukurani ni wọ́n ti yọ Salatul Fati ò lọ́lá ju alukurani lọ kò sì sí tí ó lọ́lá tó alukurani Salatul Fati bó tilẹ̀ wù kán ní ká gbà wá pé ó jábọ́ láti sánmà irọ́ ni pé anabi Muhammad jáde kínní kan irọ́ ni wọ́n ti lo Salatul Fati kí imaamu Muhammadul Bikiri kó tó lò so ìgbà tí imaamu Bikiri sì ń lò ní al-Khatimu lima sabaka nìkan ló wà ń bẹ kò sí yòókù ń bẹ wọ́n wá hun tí wọ́n hun ṣé Tìjàní dé ó rí ó gbà àwọn èèyàn dé wọ́n gbà mọ́ra wọn títí tó nígbà Salatul Fati ni ẹ máa ṣe Salatul Fati kò wá sí nǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ tó tako alukurani Salatul Fati anabi mana so asalatu ni kò sẹ́yìn tó lè ṣe fún anabi náà lọ́n ròyìn kaba ni àti ròyìn anabi boro ok ìròyìn wo ló gbọ́ nu Salatul Fati tí o sì lára anabi àgbàtà àpà anabi lọ́lọ́run. Ya Allahumma salli ala Muhammadin al-Fatih lima ughliq. Ọlọ́run bá mi ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì rí yásí pé al-Fatihu lima ughliq òun ló ṣí nǹkan tó ti tì. Kí ni nǹkan tó tì? Nubuwa ni kò sá Ànábì mọ́ nígbà tá Ànábì fi dé. So Ànábì Ibrahim ó bí Ismail ó bí Ishaq. Ishaq ni àrí Ànábì látọ̀dọ̀ ẹ̀ àmọ́ Ismail àrà Ànábì kankan. lẹ́yìn àyìn àwọn àyìmẹ́yẹ ọdún la ìṣèwárà ànábì wa Muhammad lára ànábì Ismail so al-Fatihu lima ughliqa nìní báàbù nubuwa tó ti lọ́dọ̀ Ismail ànábì ló ṣí wal-Khatimu lima sabaqa ní pé ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. ànábì ò jẹ́ nǹkan kan tó bá ṣe rasulullahi òjíṣẹ́ Ọlọ́run wa khataman nabiyyin khatamal anbiya anabi nẹni tó parí àwọn anabi òun la dé àwọn anabi so Khatimul lima sabaq nasirul haqqi anabi ilẹni tó ń ran òdodo ṣe bil haqqi pẹ̀lú alukur'an lọ́lọ́run fi ní pé bil haqqi anzalnahu wa bil haqqi nazala bil haqqi anzalnahu pẹ̀lú òdodo làwọn Ọlọ́run ọba fi sọ alukur'an nìkalẹ̀ wa bil haqqi nazala bẹ́ẹ̀ sì ni ìlàlá haki nazala ọ̀dọ̀ ẹni òdodo ló sọ̀kalẹ̀ sí
so anabi yìí wàlá hadi ila siratikal mustaqim. a ṣe lè gbé anabi ní hadi Ọlọ́run ọba sọ nínú suratu Saba yìí pé innaka latahdi ila siratin mustaqim ira suratu Shura níbi ìgbẹ̀yìn rẹ̀ ni aya 52 Ọlọ́run gba anabi ní alhadi so innaka latahdi irú anabi ìwọ lẹni tí ó máa fi èèyàn mọ̀nà lọ síbi ọ̀nà tó tọ́ walhadi ila siratikal mustaqim wa ala alihi kó máa malaria anabi náà kó máa bá àwọn sahaba àwọn alu àwọn aráalé haqqa qadirihi Ọlọ́run fi ní pé innama yuridu Allahu liyuzhiba ankumur rijsa ahlal bayt wa yutahhirakum tatheera. haqqa qadrihi wa miqdarihi al-'azim. wa ma qadarullaha haqqa qadrihi. ó ti wà nínú al-Qur'ani. wa ma qadarullaha haqqa qadrihi wa kullu shay'in indahu bimiqdar. gbogbo ẹ̀ pátá salatul fati ó ń bẹ nínú al-Qur'ani tá bá fẹ́ lọ wo Allahumma ibi tá ti rí Allahumma nínú suratu Yunus aya kẹwàá salli ala ari nínú suratul Ahzab aya 56 sayyidina ari nínú suratu Ali Imran aya 39 Muhammadin ari nínú suratul Fatih aya 29 al-Fatihu lima ughliqa ari nínú suratul Ma'idah aya 19 wal khatimi lima sabaqa ari nínú Ahzab aya 40 nasrul haqqi bil haqqi ari nínú suratu Muhammad aya keje wama taw wabela kini wal hadi ila siratikal mustaqim ari nínú suratu Shura aya 52 wa ala alihi ari nínú suratul Ahzab aya 33 haqqa qadrihi ari nínú suratul An'am aya 91 wa miqdarihi ari nínú suratul Ra'd aya kẹjọ al-Azim ari nínú suratul Qalam aya kẹrin gbogbo kini lọ́lọ́run pé Ànábì innaka la'ala khulqin azim innaka la'ala khulqin azim so kini wàhálà bẹ́ẹ̀ náà agbọ́ àfáàní ẹnìkan náà ń Sufi bóyá ó jalè tó bá jalè àbí tó bá rí nǹkan tí ó tó bá ṣe nǹkan tí ó dá ní húwà gbà húwà mu àbí bó náà ṣe máa ń sọ ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ àwọn tó ń tẹ̀lé ni lábẹ́ tọ̀ríkà tí àwọn tó ń tẹ̀lé ni àwọn múrísídù dọ́là òun lòun tẹ̀lé kìí ṣe àwọn tó ṣe kínní so mélòó la fẹ́ kà nínú àwọn ìgbìyànjú àwọn àfà tí wọ́n ti ṣe lórí tọ̀ríkà yìí so àwọn kan wá dúndùn pé àwọn fẹ́ bàjẹ́ àwọn tó wá dúndùn pé àwọn fẹ́ bàjẹ́ ni àwọn ni kí ká máa bá wí so kọ́lọ́n kó gba ìbádà wa kọ́lọ́n kó gba ìjọsìn wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.